irú ètò àwí tí wọ́n sọ pé wọ́n wá yẹ látàjà wọn ni wọ́n ti ṣe kàfíìsù wọ́n àṣejẹ ni wọ́n sì sínú kòkó. àṣejẹ tí wọ́n sì sínú kòkó. ṣé kò dáná bí o bá yọ jẹ́ kò jẹ́ ni. látàjà wọn ti ṣe wọn sànàbí ò jẹ́ ni. ọ̀rọ̀ rẹ̀ bá yá pa. ọ̀yà padà. ọ̀yà padà. lọ́dọ̀ sàṣìjẹ fún ọkọ olóòṣè kí ni. ó lákàrí rẹ̀ ló ti kú. sákàrí rẹ̀ ló ti kú. lákàrí rẹ̀ ló ti kú yẹn. sákàrí rẹ̀ ló ti kú yẹn. wọ́n á ní kò sàṣìjẹ sákàrí yóò di ìdílé. yóò fi jí padà. olórí òde kò sí wàhálà. kò sí wàhálà. ìyẹn kú dàlẹ́ nù. yóò kú dàlẹ́ rẹ̀ nìyẹn. kò sí wàhálà. sọrí à ń dúpẹ́ bọ́lọ́run. à ń dúpẹ́ bọ́lọ́run. pé gbogbo tọ́lọ̀ ń ṣe léwọ̀ àwọn àbáwò báwọn dédìí ẹ̀. pé gbogbo tọ́lọ̀ ń ṣe léwọ̀ àwọn àbáwò báwọn dédìí ẹ̀. wọ́n wá sọ́dẹ̀ wọ̀ ntọ́lọ́run ò sọ́dẹ̀ wọ̀. àmọ́ bàbá wo sọ́dẹ̀ wọ̀. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Àtọ̀rọ̀ kí a ti gẹ̀fẹ́ Nabi Muhammad sallallahu alaihi wasallam, ike Allahu azza wa jal, àtọ̀rọ̀ ilé jẹta rẹ̀ kuma bá Nabi Muhammad, kuma bá mara alẹ́ rẹ̀ kúsì ma bá mu sahaba rẹ̀. Ya ma yawa nínú Islam lórí sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam. Akira wa ipi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti máa ń sọ, ìgbẹ́nu dára tí lè ṣe fún wa. Òun náà nípa àwọn ọlọ́lọ́ ẹbí èyí tá ń sọ yìí láti fi ṣàlàyé ẹ̀sán lọ́wọ́ ẹ̀dá. Ẹ má ṣàmú bá wa tàn ká kẹ́ǹfà ní kó lè bá ṣe kíni kó lè bá kárí. Barakallahu fikum. Gbogbo ara gbọ́n tí bàbá Lámúnigun, ó dà pé àwọn ni bàbá Lámúnigun àbí? So tí wọ́n máa ń pè ní àjàgbé. Oye, gbogbo ara gbọ́n tí bàbá yìí ń sọ. Dóòna, àwọn tí wọ́n jọ máa kéwu bàbá yìí, so pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké nù wọn, àwọn ọmọ kúkùkù nù wọn. Oye, in tí ẹlòmíì ń dánwò nínú àwọn ọmọ yẹn ó burú jáì. Ní nǹkan àdánwò tẹ́lòmíì ń ṣe kíni tí ń ṣe nù àwọn ọmọ yẹn. So mo ti wá wá kí n rí bẹ́ẹ̀ ni pé kí n rí pé ṣé in táwọn ọmọlẹ́yìn bàbá yìí máa ń sọ jáde lẹ́nu àbíkẹ́ tí wọ́n máa ń dánwò lórí TikTok. So ṣé wọ́n ń ṣe é ní látọwọ́ ara wọn ni àbí in tí wọ́n ń kọ́ wọn lọ́dọ̀ bàbá Lámúnigun yìí ni. So mo wá ṣalábàápàdé fídíò yìí. So tí bàbá náà ń sọ ń bẹ̀ yìí pé wọ́n ṣe àṣejẹ láti inú àlìjẹ́nà wá fún ànábì. So oye, ipe ìwọ tí wọ́n bá ṣàṣejẹ fún tó bá wọ̀ sọ pé o ò jẹ. So àkọ́kọ́ náà bàbá yìí irọ́ ni wọ́n pa. Oye, àwọn ò tí ì bá pàdé níbi kankan tó fẹsẹ̀ rinlẹ̀ wípé wọ́n ṣe àṣejẹ wá fún ànábì sallallahu alaihi wasallam láti inú àlìjẹ́nà. Láti inú kíni? Láti inú àlìjẹ́nà. Oye, àti ìrìnbí kankan tó fẹsẹ̀ rinlẹ̀. So then ẹlẹ́ẹ̀kejì, òun náà ni ọ̀rọ̀ bàbá yìí. So èyí tí bàbá yìí sọ yìí léwu. Àmọ́ ìsọ yìí pé ìwọ tí wọ́n bá ṣe àṣejẹ fún, oye, tó bá wọ̀ sọ pé o jẹ, tó túmọ̀ sí pé bàbá òun pèpè lọ síbi pé káwọn ọmọ akéwù wọn àbáwọn tí wọ́n ń tẹ̀lé wọn kọ́ lọ máa jà sí jẹ. So wallahi aburú ńlá gbà ni bàbá yìí ń pèpè lọ sí èyí tó bá já sí wípé so in táwọn ọmọ wọn yẹn ń dánwò lórí TikTok tó bá já sí wípé ẹnu yìí ni wọ́n ti ń bọ̀ bí yà ṣe sọ yìí. So aburú ńlá lẹ̀ ń pe àwọn ọmọ yìí sí àti ìbàjẹ́ tó tóbi. Oye, so tẹ́ bá lọ sórí TikTok ẹ rí irú àwọn nǹkan táwọn ọmọ lẹ́yìn bàbá yìí máa ń display. So ẹ wá máa wò wípé ibo làwọn ọmọ yìí ti rí àwọn nǹkan tí wọ́n ń gbé káàkiri àti gbogbo àwọn rídìrídì tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe káàkiri. So kò tọ́ fún ẹ kó jàṣejẹ o, àṣejẹ ògùn owó kò tọ́ fún ẹ kó jẹ́. Gbọ́ mi dáadáa, Ànábì sallallahu ò jẹ́ àṣejẹ ìranù kankan tí bàbá yìí fẹ́ máa ṣe kíni tí bàbá yìí fẹ́ fi dáadáa parọ́ fún yín wọ́n lè bá máa fi pè yín lọ sí di ìbàjẹ́ àti aburú. Oye báyìí, so àṣejẹ ògùn owó kò tọ́ fún ẹ kó jẹ́, haramu ní fún ẹ kó jẹ́. Oye, torí ẹbọ ni, kìí ṣe ìlànà àwa mùsùlùmí. So àṣejẹ agbélépọ̀tá, àṣejẹ awọ́rò, àṣejẹ oṣólẹ̀, àṣejẹ èyíkéyìí àṣejẹ tó bá ti jẹ́ àṣejẹ abẹnú gọ̀ǹgọ̀, ogun abẹnú gọ̀ǹgọ̀. So kódà àṣejẹ ìṣọ́ra, oye, àṣejẹ òkígbẹ́, àṣejẹ ayẹta,
èyíkéyìí inú àwọn oògùn burúkú jákujàku tó yá sí pé ó jẹ́ ìkànnú àwọn ẹ̀sìn ìkànnú àwọn nǹkan tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń ṣẹ̀sìn. So oye ìwọ ni fún rẹ mùsùlùmí kò dédìí ẹ̀ nítorí ẹbọ ni. So kìí ṣe ìlànà àwa mùsùlùmí rárá àti rárá. So àmọ́ ó rọrùn bóyá jẹ̀díjẹ̀dí ń ṣe ọ́ wọ́n wá sọ fún wọn pé àṣejẹ yóò àṣejẹ jẹ̀díjẹ̀dí ni o. So eléyìí ò lè jẹ torí oògùn àìsàn ìtọ́jú ara ni. ó rọrùn oye kí ibà máa dààmú rẹ kán wá sọ fún wọn pé àṣejẹ yóò oògùn ibà ni o. oye kò sí pírọ́blẹ́mù pẹ̀lú yẹn. So ó rọrùn kínú máa rán kán wá sọ fún wọn pé àṣejẹ yóò oògùn inú rúnrun ni o. So kò sí pírọ́blẹ́mù fún ẹ kó jẹ. Àmọ́ àwọn àṣejẹ ìmọ̀ wá owó àwọn àṣejẹ burúkú yìí sì ni bàbá yìí ń tafà sí. So láwọn àṣejẹ owó àwọn àṣejẹ oògùn owó àwọn àṣejẹ oṣólẹ̀ awọ́rò oye so àwọn àṣejẹ ẹgbẹ́ wa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìwọ ni fúnra mùsùlùmí kò déédéé ẹ̀ má bá wọn lọ sídìí rẹ̀ rárá àti rárá nítorí ẹbọ ni kì í ṣe lànà àwa kíni kì í ṣe lànà àwa mùsùlùmí. Àbí Allah bẹ́ẹ̀ dà kó má ṣàbáwá fọ̀nà mọ́ wọn kí Allah bẹ́ẹ̀ dà má ṣàbáwá fi òtítọ́ hàn wọn àtàwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ti gba ìrújú pẹ̀lú àwọn irú nǹkan báyìí tí bàbá yìí ṣe kíni tí bàbá yìí sọ àti èyí tí wọ́n ti ń sọ bọ̀. Na'am barakallahu fikum ẹ̀wọ̀n nínú ẹ̀sìn wa kí Allah bẹ́ẹ̀ dà má ṣàṣàn wá ní ẹ̀san olóore lórí fundraising tí à ń béèrè fún. So ta sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún ilé kéwà àti mọ́ṣáláṣí láì sọ pé ń lọ fún 14 million naira. Alhamdulillah báyìí Allah bẹ́ẹ̀ dà ní ká ti rí 7.5 million naira tó ń túmọ̀ sí pé n tó kún wájú wa bí 6.5 million naira ni. So Allah bẹ́ẹ̀ dà má ṣàbá wa san ní ẹ̀san olóore. Àrò yìí tí Allah bẹ́ẹ̀ dà wá ṣe arziki fún kí má ṣàbá wa dá sí. So Allah bẹ́ẹ̀ dà má ṣà fi sínú àwọn àpò iṣẹ́ dáadáa wa. Àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf. Na'am barakallahu fikum.